ẹ mọ̀ káàbọ̀ o ẹ kú ilé làkàrà lé ẹ káàbọ̀ làkéde ó bọ̀ làjò gbogbo ọmọ Yorùbá mo kí yín onílé lóko pé ọ̀dẹ̀ ọdún bí etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ fi ń rí wa kò tún ní fọ́ láṣẹ Èdùà ọmọ Adéyẹmọ mọ̀ jayé ẹni ìṣó olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ ọ̀rọ̀ ìtura ni bàbá wa Ìgbòho Òòṣà bá gbogbo ọmọ Yorùbá sọ o tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ òmìnira tún ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òmìnira tún ni mo ní kí n gbé yín débẹ̀ ni ṣe mọ̀ pé lọ́dọọdún ni ọmọ Adéyẹmọ a máa sọ̀rọ̀ tútù a máa wúre gidi fún gbogbo ọmọ Yorùbá wọ́n tún ti ṣe tọ̀tẹ̀ yìí o wọ́n ti ṣe ti 2025 yìí jáde ṣé ẹ mọ̀ wípé àkọ́kọ́ ni wípé mo ní kí n mú ìròyìn gidi wá fún yín ni o wípé gbogbo system bá a ṣe máa rán ní Yorùbá nation gbogbo bí sí Yorùbá nation ṣe máa lọ ó ti wà organize sílẹ̀ wọ́n ti set everything sílẹ̀ tó dẹ̀ yàtọ̀ gédéǹgbé sí ti Nàìjíríà torí àwa ò sí lára Nàìjíríà ó yàtọ̀ gédéǹgbé sí ti Nàìjíríà tó jẹ́ pé kò tiẹ̀ papọ̀ mọ́ra wọn rárá kẹ́ ẹ lè mọ̀ pé àwọn bàbá yìí ṣiṣẹ́ àwọn bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ ẹ bá gbàgbé ṣe mọ̀ pé owó tá a máa ná ti wà nílẹ̀ ìyẹn rúbà ó ti wà nílẹ̀ now wọ́n ti set everything àní Yorùbá nation ti clear ó ti dájú ṣé ẹ ti rí ìdí tá a fi ń pariwo pé orílẹ̀-èdè ti expire kò sí kankan nínú Nàìjíríà àti wípé ẹjọ́ wèrè wo gan ló sọ wá ní Nàìjíríà náà wèrè wo ló sọ wá ní Nàìjíríà torí lójú tèmi àwọn frustrated nation tó kó pọ̀ sódìdí kan ló ń pè Nàìjíríà o so tí gbogbo èèyàn kan bá lọ ń gbàdúrà pé ó máa da fún orílẹ̀-èdè Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà ẹ má jà parọ́ fúnra wa torí ojoojúmọ́ là ń jíríyà torí ẹ̀ la ṣe ní pé ká máa gbàdúrà kó mìnira wá lè dé ọmọ Adéyẹmọ jáde ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún gbogbo ọmọ Yorùbá o nílé lóko lọ́nà lẹ́yìn odi ó ní iṣẹ́ rí ọdún àyàbò fún gbogbo ọmọ Yorùbá kò lọ́mọ Nàìjíríà o ọmọ Yorùbá ó ní ọdún àyàbò fún wa o pàápàá jùlọ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kò kan àwa o gbogbo ọmọ Yorùbá ọdún yìí Sunday Igboho bàbá ní ọdún yìí á sàn wá sówó á sàn wá sáìkú baálẹ̀ ọrọ̀ tó túmọ̀ sí pé ire àti ìbùkún ni ọdún yìí máa mú fún gbogbo ọmọ Yorùbá àti wípé ọdún yìí á tún jẹ́ ọdún òmìnira wa ó sì tún jẹ́ kó yé wa pé iṣẹ́ rí gbogbo làkàkà yín àti ìgbìyànjú yín láti lè rí wípé Yorùbá nation wá sí ìmúṣẹ wọ́n ní gbogbo ẹ̀ làwa náà ṣe kí ni làwọn inú àwọn náà dùn sí tó dẹ̀ jẹ́ wípé ó ń fún àwọn ní ìwúrí nítorí the more tẹ́ ṣe ń support ló ń jẹ́ kí ojú ọ̀nà yẹn náà túbọ̀ máa là sí ọmọ Adéyẹmọ ikú ò ní pa yín láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni o bákan náà bàbá tún ṣe bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ṣe wọ́n pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ ti ìyàwó wọn tó ṣolóògbé ìyẹn ìyáàfin wa ìyá Yorùbá bẹ́ẹ̀ ni ìyá Olúbùsọ́lá màmá wa Akíntóyè tó jẹ́ pé àwọn ni ìyàwó bàbá ṣe wọ́n pẹ̀lẹ́ pé ẹ̀yìn wọn á dára o iwájú tó dojúkọ ò ní bàjẹ́ ẹ̀yìn tó filẹ̀ náà kò ní dàrú ọmọ Adéyẹmọ Yorùbá nation ó ní ẹ wò ṣẹ̀rí àtìlẹ́yìn táwọn fi kún tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation wọn ló tún ti lékan báyìí sí o nítorí wípé àwọn ti ṣetán láti tún dọ́bù ẹ̀ àwọn ti ṣetán láti tún fi kún débi wípé ó máa tún máa ṣiṣẹ́ sí ju ti tẹ́lẹ̀ lọ
ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ agbọ̀n kan tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni o bàbá gbogbo àdúrà táyé ṣe fún wa àmọ̀rí unity and action unveiling unity among Yorùbá in the peaceful rallies bẹ́ẹ̀ ni bàbá tún jẹ́ kó yé wa pé rally ń bọ̀ ní ọdún yìí bẹ́ẹ̀ ni rally ń bọ̀ ní ọdún yìí fún díẹ̀ yìí kì í ṣe rally fọ́ra wọn lórí tàbí rally gúnra wọn nígò bí kò ṣe rally wípé a fẹ́ tẹ̀síwájú bí kò ṣe pé láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé ilé ti yá àbí ó yá ilé ti yá ẹjẹ́ tètè dìde èyí tá a ṣe lẹ̀ ti tó bàbá ti gbé wa débẹ̀ ẹ wo Yorùbá Nation ló lè ṣe o bákan náà màmá wa Olúbùsọ́lá Akíntóyè ìyá dáadáa nìyí o bẹ́ẹ̀ ni Ọlọ́run á bá wa wà pẹ̀lú yín níbi tẹ́ ẹ dojúkọ náà bẹ́ẹ̀ ni o nítorí Yorùbá Nation la fẹ́ we are moving forward no going back kódà àwọn ọ̀run gan ti sáìn sí àwọn ọ̀run náà dẹ̀ ti máa ṣaláàbò lórí wa ṣẹ́rí aburú kò ní bọ́ sórí wa Ọlọ́run á sì máa dáàbò bò wá lọ́wọ́ àwọn ìkà jìbìtì olè àwọn olóṣèlú tó jẹ́ wípé ìmọ̀ra ni wọ́n mọ̀ gbogbo wọn náà lọ́lọ́run máa fà wálẹ̀ láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni o Yorùbá Nation ni o ṣẹlẹ̀ ọdún 2025 yìí Yorùbá Nation ó máa dúró 2025 ní kíákíá ká di oní òmìnira bẹ́ẹ̀ ni o pátápátá lágbára Ọlọ́run àṣẹ Èdùà Yorùbá Nation á bọ́ sí ní kíákíá Ọlọ́run yóò gbàgbára lọ́wọ́ gbogbo àwọn tó ń dènà òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni torí Yorùbá Nation ti wá láti dúró ó tó gẹ́ èyí tẹ́ ẹ dínà ti tó gẹ́ ṣẹ́rí àsìkò yìí kò sí pé à ń wọ ẹ̀yìn mọ́ Yorùbá Nation ló lè ṣe é Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ Yorùbá Nation no going back bẹ́ẹ̀ ni Yorùbá Nation òun la fẹ́ òun náà ló lè ṣe é ẹ wo ìyá mi bàbá mi owó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fèrè bá a bá rẹ́yìn ká sọ̀pá rẹ́yìn gbogbo ọmọ Yorùbá Ọlọ́run á fún wa ní ìfẹ́ okun àtagbára láti dojú àyọkọ́ ọdún yìí kò ní mú wá o bẹ́ẹ̀ ni ẹ bá wa like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹjọ́ yà àwọn èèyàn pé Yorùbá Nation ni o la fi ń sọ pé God bless Yorùbá Nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.